Hello, everybody. Welcome back to Yoba TV. If you're new here, you're welcome. Kindly click that subscribe button on your screen, like, comment, and share this program. Gbogbo ẹ̀yin tẹ́ bá ti rí part 1 of Ẹ̀yin Gistry tó ń drag Queen Mother. So this is the part 2. Mi fẹ́ kó gùn jù, ṣó ti yé. So like 1 hour is okay. Ó sọ kinní kan. Ó ní ó decide pé ó ní drag Queen Mother ní 2026. Gbogbo ẹ̀yin tẹ́ bá rántí nígbà tó ń ṣe tó bẹ̀rẹ̀ justice for Mohbad torí kò sẹ́nibọ̀dì tó pè sí o. Òun fúnra ẹ̀ ló jump sínú justice for Mohbad ìyẹn àǹtí Ẹ̀yin Jẹsẹ̀. Òun fúnra ẹ̀ ló jump sínú justice for Mohbad tó lé gbogbo àwọn tó wà ń bẹ̀ tó lé wọn lọ tó ní wọn mọ̀ ọ́ ṣe. Ó ti láwọn tó ń ṣe Yèyé Kudi and all ní justice for Mohbad. Ó débẹ̀ ó da gbogbo ẹ̀rù ó gba gbogbo ẹ̀ máyà. Mo ń gbé yín débẹ̀ ni so that in case àwọn tí ò bá mọ gbogbo kìíní àbáwọn tí ò bá rántí kẹ́ ẹ rántí antecedent àwọn people wọ̀nyí kó tó di pé wọ́n á máa ṣe kíni wọ́n á máa ṣarajọ láti parọ́ mọ́yàn. Irọ́ ni mi ò fẹ́ Bukky. Olówó wa ti promise torí pé o ṣe kéèsì Ìjẹ̀ṣà dead body activist o tún fail. The first activism tó o ṣe o fail in there. O blame Ìyábọ̀ Òjó bíi pé ẹjọ́ ṣe activist ó ní kò dẹ́ ẹ lóhùn ìwọ nìkan ló ń dá ṣe o. Olówó ti plan because you used 2-3 years to do activism for justice for Mohbad. Tá a dáwó tá a dá gbogbo ẹ̀. You wasted people time and effort. At the end of the day, all of a sudden you stood up and you left this justice for Mohbad. No closure, no anything, no result, nothing. You just came to dupe people. Bukky gbèsè. Ìgbà tó tún máa lọ náà o kò ṣe bẹ́ẹ̀ ni pé kò sí nǹkan kan o dẹ̀ lọ just truly without even giving people closure pé okay ibi tá a bá dé ni this is the reason I'm going. You don't give us a reason. You just left without a result. Lẹ́yìn tó ti gbowó tán. Gbogbo nǹkan kan tó sọnù justice for Mohbad. O tún bẹ̀rẹ̀ sí ní fẹnu kò jẹ ni. That means pé you literally came to lie to people so that you can collect donation and manipulate the public against Wunmi. Against everybody, Yabo, against everybody, including Ọba Elegushi. Torí o tún padà wá apologize pé gbogbo nǹkan tó sọ irọ́ ni against that man. That the man is the father of Liam. Ìwọ ò ní integrity ẹyọkan. O ò ní integrity ẹyọkan. Sorry, bring it on. Ṣé o mọ̀ pé kò sí anybody tó sọ pé kó drop orúkọ Queen Mother. Ìwọ ló máa ń kígbe ṣẹpẹtẹ́rì tẹ́lẹ̀ for 3 years. Bó ṣe ń drag Wunmi ló ṣe ń drag Ìyábọ̀. Bó ṣe ń drag Wunmi ló ṣe ń drag Ìyábọ̀. For 3 freaking years. Now ó wá sọ pé o decide wípé lẹ́yìn ìgbà tówó ti kú wàsó tẹ́tí gbowó justice for Mohbad GoFundMe and everything was contributed. Tẹ́tí pín láàrin ara yín torí orúkọ ẹ náà wà nínú GoFundMe yẹn. Tí ò sówó mọ́ ìgbà yẹn ló máa mú reverse. Ìwọ tó fẹ́ sọ story èèyàn o mọ bí story ẹ náà ṣe dẹ́tì. Ó wá lò ní sọ̀rọ̀ Ìyábọ̀ Òjó. Kí ló fẹ́ sọ nípa Ìyábọ̀ Òjó tó ti sọ? Ṣebí ìgbà tó ti rí pé orúkọ ẹ ò jáwó mọ́ fún ẹ kò sí anybody that nobody is ready to donate anything. That is why you left justice for Mohbad. The people that were initially doing justice for Mohbad, they were not doing it because of money. But you hijacked that justice for Mohbad, collected the money, and you left with no result. Aunty Bukky, ẹ pẹ̀lẹ́ ma. Olóò ní sọ̀rọ̀ Ìyábọ̀ Òjó mọ́. Olóò ti sọ pé 2026 ò ní sọ̀rọ̀ Ìyábọ̀ Òjó mọ́. Until ìyẹn ni màá bẹ̀ èèyàn lọ́nà. Ṣé o mọ̀ pé ìwọ ò mọ̀rọ̀ sọ? O fẹ́ rojọ́ mọ́ ọmọbìnrin yẹn lẹ́sẹ̀ bọ̀ àwọn ò ní gbà fún ẹ. Àwọn ò ní gbà fún ẹ. Mo kọ́kọ́ sọ kinní kan ẹ̀yin tẹ́ bá wo part 1 kẹ́ lọ wò kẹ́ tó mọ bí tá a dé. Mo ní kí ló pa ìwà àti Lizzy papọ̀? Ṣebí ìwà àti Lizzy ń jà? Ṣebí ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó náà ló sọ yín di bestie ọ̀sán gangan? Kí ìyẹn kọ́ náà ń pè ní gang fighting. You went back to Lizzy. Ìwọ tí ìwà àti Lizzy ti bójú ara yín jẹ́ lórí pé ẹ̀ra gúúsì wọ́n fún yín fake tó sọ fún wa pé fake ni Lizzy ń ta tó ń ṣépè fún tó ń ṣe oríṣiríṣi fún. For a long time you are not friends. But torí pé you want to attack Ìyábọ̀, you went ahead to meet Lizzy. Ó bẹ̀rẹ̀ sí ń gbé Lizzy mọ́ra. Àbí ṣé gbogbo kíní ṣé kì í ṣojú wa ni ẹ̀yin èèyàn mi?
ó bẹ̀rẹ̀ sí ń gbé Lizzy mọ́ra torí pé Lizzy was attacking Iyabo back to back based on her own personal issue with Iyabo. Ìwọ ò ní issue pẹ̀lú Iyabo, ìwọ ń ṣe justice for Mohbad ni. Lizzy ò ní issue pẹ̀lú Iyabo, ó ní issue pẹ̀lú Fọlá. Ìwọ ò ní issue pẹ̀lú Iyabo, ó ní issue pẹ̀lú Wùmí. But kí ni common factor, common enemy? Iyabo Òjó. Gbogbo yín wá sọra yín àsọ̀rọ̀ ẹ̀ pọ̀, ó wá ń sọ pé yàn kan gang fight, ìwọ gangan ló lórí gang fight lórí social media. Má fi nù wá àmọ́ jẹ. Nobody is a saint, including especially you. You are not a saint. Ìgbà tí ìlú òdùn mọ́ fún ẹ ń sìn, I decided not to talk about you. Okay, in 2026, a máa ṣe wọ 2026 ẹ̀yin èèyàn mi ni. Kí ni Ìyábọ̀ tó kí ló tún ti ṣe fáwọn people? A ti sọ pé gbogbo all this while ó ṣẹ̀wọ̀n ká tí ẹ gbà bó ṣe ẹjẹ́ àgbà sẹ́ bó ṣẹ̀wọ̀n. 2026, Ìyábọ̀ has been on a lane. Even ká tí ẹ sọ pé látìgbà tó ti bímọ ni tọmọ ẹ ti bímọ jàre. She has been on a lane. Mọ̀ wọ́n ní orí tó bá máa jẹ̀kù tó bá wé láwàní òun fún ara ẹ̀ ló máa tú láwàní. Bọ́rọ̀ àwọn people ń ṣe rí ni. But they will still keep coming because owó tí kú wa so. Àǹtí Bukky, mo ń rí téèyàn kan sọ pé ó dàbẹ̀ nípa ti ní diabetes. Ten lo Ozempic àti gbogbo kìíní yẹn. Ẹ̀ ń bóyàn kan pé kò dà. Ìwọ gan dàbí òkú tó ti ẹ̀ ń bá ìwọ gan ò dá rárá. Gbogbo èèyàn mo máa rí pẹ̀lú grey hair tó máa ń fit wọn. Ó tún lo wig grey hair kò tún fit ẹ̀. Ìwọ gan ò dá rárá. This is not an insult. It's a fact. Ìwọ ló máa rí àwọn èèyàn pé wọn ò dá. Ìwọ gan ò ṣe é rí. Ó tún worse ju ti tẹ́lẹ̀ lọ. Ẹ jẹ́ àgbéyàn tí. Ó sọ pé Queen Mother, ó nítorí pé ó fẹ́ bá Fọlá jà, ó fẹ́ bá Lizzy jà ló fi lọ gbé. Tẹ́ ẹ̀ bá gba anything tí bá sọ fún yín, ẹ gba eléyìí. Ìyábọ̀ kò ní nǹkan kan ṣe pẹ̀lú Fọlá. Lizzy ti ń ṣépè fún Ìyábọ̀ for months kó tó di pé Ìyábọ̀ ṣe lọ bẹ̀rẹ̀ iṣẹ́ Fọlá. Pé nǹkan tó fẹ́ parẹ́ ẹ lé lórí yẹn kò parẹ́ ẹ lé lórí. There is no place tí a ti rí Ìyábọ̀ nígbà tí ọ̀rọ̀ Fọlá kọ́kọ́ jáde tó wà ń bẹ́ẹ̀ àbí Fọlá sọ pé àbí Gistlover sọ pé àbí Adébímpé Olómilábẹ̀ àbó sọ wípé Ìyábọ̀ has taken over this case, Ìyábọ̀ on this case. There is no single way for months tí Ìyábọ̀ ti jẹ lọ. Ọ̀rọ̀ yìí ti wà nílẹ̀ for a long time. What am I saying? What am I saying? There is no single place tí ọ̀rọ̀ Queen Mother tó ti jẹyọ tábà sọ pé Queen Mother ló sọ pé kí Fọlá record àbí Queen Mother. Ìyábọ̀ has nothing to do with the whole issue tó ṣẹlẹ̀. Nothing. Ẹgbà ibẹ̀ la wà, we were all there. Kì í ṣe pé kíní. But torí pé wọ́n fẹ́ manipulate, they are looking for a person to push their own blame. The same thing ni wọ́n náà. Lizzy fuck up nígbà tọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ torí ọ̀rọ̀ yóò kan Lizzy òun ló gbọ̀n jáde. I came to defend my husband. They should do DNA. They should share kíní kan. Ọ̀rọ̀ yóò kan Lizzy. Lati did not marry anybody. I am the only legal wife. She can't dey ṣàlàyé. The issue on ground, ọ̀rọ̀ ọkọ àti ìyàwó ni, kò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀, kò ní. But torí pé ìkà tó ti wà nù ẹ̀, ó wá ń wá everybody àtàmọ̀ tó fẹ́ sọ di kíni, tó fẹ́ sọ di àwọn ló ba ayé ẹ̀ jẹ́, àwọn ló ba tiẹ̀ jẹ́. No, ìwọ ló bá tara ẹ̀ jẹ́. Ìwọ ló ṣe kíni, ló bá tara ẹ̀ jẹ́. The same thing náà ni Bukky. Bukky ṣe justice for Mohbad. Ó rí pé kò já síbí kankan fóun. Ó ní Ìyábọ̀ ló bá jẹ́. Ẹjọ́ báwo ni Ìyábọ̀ ṣe wà nù ìgbà tá à ń donate owó ń jọ́sí. Ìyábọ̀ ò mà sí ń bẹ̀, kò sínú group, kò ṣe anything. Wọ́n máa ṣe autopsy o nínú group yìí. Wọ́n máa gba sáànù, wọ́n ní àwọn tí tó bá gba sáànù làwọn tó lè ní ìfọkànbalẹ̀. Ẹni Ìyábọ̀ ló bá justice for Mohbad jẹ́. These people don't admit to anything. They are always looking for somebody to push the blame on them. Òun lẹ ti gbọ́ yẹn. They are always looking for somebody that will push the blame on. Àtìgbà tí
Lizzy ti ń drag Ìyábọ̀ ṣépè fún oríṣiríṣi pé lórúkọ in case tẹ́ ẹ̀ bá rántí àbí tẹ́ ẹ̀ bá sí ń bẹ̀ ó máa drag Paulo náà. Kò séèyàn tó súnmọ́ Ìyábọ̀ tí Lizzy ò drag. Ó máa drag Tóyìn náà. Àbẹ́ ti gbàgbé pé Tóyìn ló kọ́kọ́ fi bẹ̀rẹ̀ lórí social media tó parọ́ tó ní ìgbà tó kọ́kọ́ jáde Tóyìn ó ṣe lè fún mi ìwọ control your people Tóyìn ló wà lábẹ́ ẹ̀ kinní kan I will do this to you. Tóyìn dẹ̀ wà náà ni ó fẹ́ bímọ ṣé èèyàn tó fẹ́ bímọ ṣé òun ló máa sọ pé òun fẹ́ lọ máa drag èèyàn kiri. If anybody drag Lizzy, Lizzy will say that it's Ìyábọ̀ Òjó that send them. Nígbà tí Tóyìn gbà yẹn mo kàn fẹ́ kẹ́ ẹ lè mọ bí tá a ti ń bọ̀. Ìgbà tí Tóyìn Abraham gbà yẹn àwọn fans ló drag àti ẹ̀ wá rí proof pé anybody drag ẹ̀ gbọ́n. Ó ní Tóyìn ló rán wọn. Bí mo ṣe sọ̀rọ̀ báyìí wọ́n á ní Ìyábọ̀ ló rán mi gbogbo kínní ìṣojú wa. In fact most of these things gan Ìyábọ̀ ò mọ̀. Yes, because she did not even start with us. She don't even know what was going on. She just Lizzy gan drag Ìyábọ̀ torí pé ó fẹ́ sọ ọ́ di prey ni. Ó kọ́kọ́ fòmọ́ Tóyìn wọ́n délé ẹjọ́ o torí ẹ̀ ni ò ṣe lè dárúkọ Tóyìn mọ́ torí gbà yẹn wọ́n fẹ́ tì mọ́lé tó ń kígbe rárá ń gbogbo gbà yẹn pé ilé lágbo ọmọ ló bímọ sí she's too fake she's too ṣe kinní kan èèyàn tó ṣẹ̀ bímọ tó ń ṣépè bàǹtàbàǹtà fún tó sọ pé Tóyìn create group Titan. It's always envy because Tóyìn is loved. Ṣé mọ ibi tí kinní ti wà for a long time. Ẹ jọ ń sọ kinní kan fún yín ọmọ tí ìyá bá ń fún ní gbogbo nǹkan láti kékeré tó bá wá dàgbà the same mentality ló máa ní pé everywhere you supposed to bow for her but life is not like that. Problem ti Lizzy nìyẹn àti kékeré ẹ̀ she always have her way so she thought everybody is going to bow to her kò possible àti ń ṣe pé wọ́n lòun fún yàn lóúnjẹ láti lè bá òfin ẹ o torí ìwọ lòun fún láti ní abọ́ ẹ̀bà abọ́ gàrí ó lè bá òfin ẹ but not everybody. There's always somebody there's always people when it's your own fault. Fọlá gbé voice ọkọ ẹ̀ jáde torí ọkọ dọ̀pù ẹ pẹ̀lú ọmọ mẹ́rin without oúnjẹ without anything. Kò sí nǹkan tó fi kan Lizzy o. Láti ni wọ́n gbé voice ẹ̀ jáde. Lizzy sọ pé wọ́n gbé ẹpọn bọ̀dá láti jáde ṣebí ìyàwó ẹ̀ ló gbẹ́pọn ẹ̀ jáde. Kò dó Fọlá ni Fọlá rí ẹpọn ẹ̀ gbé jáde. Àbí kò fẹ́ Fọlá no send the voice message sí Fọlá pé kó tọ́jú òbò ẹ̀ kò dóbò yẹn. You have failed yourself. Titan ti wà ìlara tó ní fún Tóyìn nígbà yẹn torí gbà tó ń lọ nu Nollywood kò fẹ́ sí nǹkan kan ṣe mọ́ Nollywood láyé tẹ́lẹ̀ àwọn producer ló fi wọ́n jẹun àti promoter àti producer gbogbo wọn ló fi wọ́n jẹun. Ìgbà tó débẹ̀ orí bí gbogbo ẹ̀ ṣe rí pé packaging làwọn girls yẹn lò. Ó fi owó ó fi ṣe gbogbo fíìmù ẹ̀ ó ń ṣe fíìmù lórí yacht ó ń gbé limousine ó ń ṣe gbogbo ẹ̀ which was pretty good. Acting like the president's wife, you know, doing all those kind of to make sure all of a sudden she left because she realized that there was nothing there. Those girls were just managing. But ìgbà tó lọ́ọ́ máa gbógo fọlẹ̀ tí gbogbo ẹ̀ máa turn around ó favour àwọn girls yẹn. So kò lè father my idea yẹn pé àwọn girls tí ò ní nǹkan kan as at then wọ́n mà ti dolówó ìlara ló wá ń ṣe because to her she thought that àwọn girls yẹn máa tọrọ lábẹ́ ẹ̀ ni wọn ò lè tóun láyéláyé bóun ṣe ń rò ní gbogbo problem tá a nílé ni ìlara ni ọjọ́ tí Tóyìn bímọ ó wá ṣépè ìgbà tó ń ṣe the same thing fóun kò rárá gbà ó ní wọ́n ṣépè fọmọ tòun ìwọ tó ń bu èpè fún yàn nígbà tó kọ́kọ́ bímọ ńkọ́ ìgbà tó tán rí pé ó lóyún ó fẹ́ bímọ báyìí tépétépé tipósí náà gbé fún ọ̀rá fọwọ́ra ni
what you do to people they are going to do ìlọ́po méjì ìlọ́po mẹ́ta fún wọn náà. She could not take it. Ibi tí fracas ayé Lizzy ti bẹ̀rẹ̀ ni. Wọ́n ṣe ti Tóyìn wọ́n dé police station. Ìyábọ̀ dá sí ti Tóyìn o, ó bá wọn settle ẹ o. Màmá dá sí o, màmá bá wọn settle ẹ o. Wọ́n ṣàdé station, wọ́n settle ẹ, oníkálukú ń lọ lọ́nà tiẹ̀. Ló tún bá mú Ìyábọ̀ ta kán. Ìyábọ̀ tún ni. Ọ̀rọ̀ Fọlá, ọ̀rọ̀ ọkọ àtìyàwó ni. Láti tí ò lè ṣojúṣe because of a plate of rice. Láti lọ ń tẹríba fún ẹ. Ó lọ ń ṣe àkóbá tàfẹ́ gbẹ́. Kì í ṣe èébú, ṣé ààrẹ ni. Àmìyàn tó jọkọ nínú ilé yẹn, àmìyàn tó jẹ́ ìyàwó ni. Àbá sọ a máa kú, tá bá sọ a máa kú, ẹjẹ́ agúgú làmọ́lẹ̀. Láti ní wàhálà. Láti ò lè bọ́ rẹ̀, kò lè bọ́ ìyàwó, kò lè bọ́ ọmọ. Torí ẹ̀ ló ṣe kẹ́rù wá sílé Lizzy. Ibi tí wàhálà yẹn wà ní. But instead of Lizzy to admit that èèyàn tó ń gbé jígólò tó gbé ló dá gbogbo wà, because tó bá jẹ́ pé o lè tọ́jú ilé, ẹ jẹ́ akólà kúrò lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ òkú ọ̀la ẹ̀yìn èèyàn mi. Ṣé Fọlá náà máa kọ́kọ́ fẹ́yàwó lé ni? Ṣé Dio náà ò fẹ́yàwó ni? Kò fẹ́yàwó kejì ni? Ṣé ẹ gbọ́ pé lè da oró ni? Ṣé ẹ gbọ́ pé wọ́n gbé voice Dio náà jáde? Ṣé ẹ gbọ́ pé ẹni paned 6 ló wà lọ́wọ́ paned? Kábíyèsí Ọọ̀ni 6. Tó bá mọ̀ pé o lè ṣe déédéé bí Kùránì ṣe sọ ni. Láti ò tí ì lè bọ́ rẹ̀, èèyàn tá à ń bọ́ tó ń bájá. Ẹ máa gbọ́ gbogbo nǹkan tí Lizzy náà sọ. Mọ́tò tí Fọlá kọ́kọ́ rí o, èmi mo gbé fún Láti. Ó ti pẹ́ tí Lizzy ti ń bọ́ Láti. Èmi mo kọ́kọ́ gbé fún Láti. Èmi mo kọ́kọ́ ṣe lé fún Láti. Èmi máa ń fún Láti lówó láti lọ fún Fọlá. Fọlá ò mọ̀ náà. Ìwọ tó fún Láti lówó láti fún Fọlá. Ṣó ò mọ̀ pé nǹkan kan ló fẹ́ sọ fún ẹ? Láti tó mu pàrágà tó jẹ́ pé ilé ọtí ni kùrà. Kò ní kówó délé. Fọlá ò mọ̀ pé wọ́n ń fún ọkọ òun lówó. Torí ìyẹn gan ò ní gbà. Ìyẹn gan máa bá fa wàhálà ni. Láti ń náwó láàrin ẹ̀yin méjèèjì ni. Ó tún lè wà nílé obìnrin mi. Àbí kó lọ máa fi gbọ́ bùkátà àwọn ọmọ tó ti bí sẹ́yìn. Kí ló dé tó jẹ́ pé àwọn ọmọ tí Láti ti bí sẹ́yìn, ìwọ náà ló ṣe ń tọ́jú ẹ̀? Lizzy, if you think that you don't have a problem, that is your problem. Ìwọ ló ń bá Láti tọ́ ọmọ. Ìwọ ló bá ń tọ́yàwó. That is the problem. The man you have. Òun ló gu gọ́gọ́gọ́gọ́. Wọ́n ní kòkòrò tí ń jẹ̀fọ́, ìdí ẹ̀fọ́ ló wà. Òun gangan lógun tó ń jà ẹ̀. Ẹ jẹ́ agbẹ́yẹn ti sẹ́gbẹ́ kan. Moving on. Ọ̀rọ̀ Fọlá àti Láti kò ní nǹkan kan ṣe pẹ̀lú Lizzy. Ọ̀rọ̀ ọkọ àtìyàwó ni, kò yẹ kí Lizzy dá sí. Lizzy gbé sórí torí pé òun ti rò pé olówó ṣohun gbogbo tán. Ó ti wá gbàgbé kinní kan pé ayé social media la wà. Ayé tẹ́lẹ̀ ni olówó ṣohun gbogbo tán. Màmá olówó nísìnyí ojú máa tì ẹ́, ojú máa ti owó ọwọ́ ẹ̀. Tó yẹ. Ayé tẹ́lẹ̀ náà máa sọ pé àwọn olówó lọ́wọ́ ẹja dúró ti. In fact gan, pẹ̀lú gbogbo nǹkan tó ṣe gan làwọn èèyàn gan fi mọ̀ pé kò sí ṣe ń gbá ẹ lọ́wọ́ ẹ̀. Ìyábọ̀ ò tí ì sí inú gbogbo picture gbogbo. Ṣé ẹ rí tí ṣé mo dárúkọ Ìyábọ̀? Ní gbogbo eléyìí, Ìyábọ̀ ò tí ì sí inú picture. Ìyábọ̀ ò mọ nǹkan kan. Mi ò rò pé ó ti ẹ̀ follow story wọn gan. Ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yẹn. Heartbeat bra. Ẹ wá bá wa ra heartbeat bra o. Nǹkan tí Ìyábọ̀ sọ. Nǹkan tó ń trend lórí social media. Ìyábọ̀ sọ tí Lizzy di gbogbo ogun ilé ayé ẹ̀ lé Ìyábọ̀ lórí. Ṣé Ìyábọ̀ tún bá yín du bọ̀dá Láti ni? Torí I don't understand. Tó fi wá jẹ́ pé Ìyábọ̀ ló bá yé àti wọ àti Láti jẹ́. Ṣé mo how many years tó fi ṣe show fún Ìyábọ̀? Ìyábọ̀ ògùn òde kì í ṣọmọ àlè. Ìyẹn wá sọ pé okay, tó bá ti accuse mi lórí nǹkan tí mi ìmọ̀ owó tí mi ìmẹ̀sẹ̀,
ó yá bí àkókò lọ ìgbà yẹn ló wá ṣe wà ń gbé Fọlá tó ṣe wà ń tì mọ́lé tó ń freeze account ẹ̀ tó wá ń lo àwọn corrupt Nigerian police láti máa deal pẹ̀lú ọmọ yìí. That is when Queen Mother step in pé ó ti gbọ́kọ ẹni tó bá tún tì mọ́lé àwọn ọmọ kéékèèké ló wà lọ́wọ́ ọmọ kéékèèké mẹ́rin ṣùgbọ́n kí làwọn ọmọ yìí fẹ́ jẹ ó dẹ̀ mọ́ pé ọmọbìnrin yìí ò léèyàn kankan ó ti gbọ́kọ́ ó tún ń gbé ìyá sí prison tí ò bá ń ṣèkà léèyàn èèyàn tó sọ pé òun fẹ́ bá láti tọ́jú ọmọ nìyẹn èèyàn tó fẹ́ bá bọ̀dá láti oní wristwatch obìnrin wọ́n ń bọ́ gbogbo ẹ̀ sí bọ̀dá láti lọ́rùn ni wọ́n sì máa bọ́ bra sí bọ̀dá láti lọ́rùn ni kí ló dé ṣo fẹ́ pa ni ó ti gbọ́kọ́ dẹ̀ move on kò sóbìnrin tó máa gbọ́kọ́ ẹ̀ tó jẹ́ pé ó sì máa fara ya for the first 6 months ó sì máa bínú ni. That you provide the provision fáwọn ọmọ kó tó lọ kò provide oúnjẹ ó kàn fi ṣe tara ẹnì kan ó kàn kẹrù ó kàn sá lọ ilé ìyá olówó ni ó kẹrù lọ bá Lizzy ọkùnrin kẹrù nílé tí ilé ayé lajú dé wọ́n wá sọ pé ẹ fẹ́ gbóògùn jẹ ẹ ti mọ̀ pé ọjọ́ tẹ́ ti kẹrù yẹn máa gbóògùn jẹ ní last wọ́n sọ fún yín. So if you look at all these things, you will understand that Queen Mother saved Fola. Aunty Bukky, ojú ẹ̀ ò dùn gbogbo ìgbà yẹn o. She is aware o. Aunty Bukky, are you aware? Yes, you are aware. Wípé because you do show pé Lizzy ṣó fẹ́ pa ọmọbìnrin fílẹ̀ náà. Ọpẹ́lọpẹ́ àwọn Dorcas. What will have become of Fola today? Pẹ̀lú Lizzy tá a mọ̀ lẹ́nu. Ó ní Gistlover gbé story òun jáde. Ó bá Gistlover jà. Ìyàwó Mr. Lati tẹ́lẹ̀tẹ́lẹ̀ ex-wife ẹ̀ ìyẹn Fọlá ó bá jà. Ìyàbọ̀ actress tó lo content voice Ìyàbọ̀ lo content Lizzy o content Fọlá tó ń trend ló sọ pé heartbeat brow Lizzy ṣe kí ni Lizzy bá jà. Ọ̀gá Paul o tí òkun ṣe tí ò sì ń ṣọmọ Yorùbá kò sórúkọ tí Lizzy ò pé kò sírọ́ tí ò pamọ́ Lizzy sọ pé ó ti ṣẹ̀wọ̀n rí ẹ̀wọ̀n náà ti rupture spinal cord wẹ̀ kò sí nǹkan tí Lizzy ò sọ sí ó dàbí àwọn yẹn ti gbé dis Mr. Milo Dino ex boyfriend di Queen Mother Lizzy gbé jáde àǹtí tán fún wèrè ẹ̀ ní restraining order ẹ wá sọ pé yẹn Aunty Bukky wá jókòó tó bá já wa náà ńkọ́ tó bá já wa ńkọ́ kí ni ṣé Queen Mother ti ṣe quarter nǹkan tí Lizzy ti ṣe fún ni bẹ́ẹ̀ sọ pé tó bá já wa náà ńkọ́ àbí ẹ̀ ń gbé sẹ́yìn Lizzy torí pé ẹjọ́ ní common enemy ẹ jẹ́ àlànà wọn Bukky ò sòótọ́ ọ̀rọ̀ ń bí báyìí náà kí ni Queen Mother ṣe fún Lizzy ó nítorí pé ó pọn Fọlá sẹ́yìn Lizzy tó fẹ́ pa ìyáálé ẹ̀ tó fẹ́ pa nǹkan tó ń pè ní kú nìyẹn tó ń fi kú lé kiri tó dẹ̀ fẹ́ pa àwọn ọmọ tó wà nílé tó ń ṣépè fún ṣẹ̀dá wọn pé wọ́n máa gbé òkú ọmọ wọn sí ọ̀tá wọn sí jọ̀ọ́ tó bá jẹ́ ọmọ tiẹ̀ wọ́n sọ pé ọ̀tá ẹ̀ máa sunkún ẹ̀ wà ní tó bá jẹ́ wọ̀ nǹkan ṣé o rí pé nǹkan kan ṣe ẹ́ Bukky Jesse bóyá abẹ́rẹ́ yẹn ṣé ikù ló ń gbà sí àbígbò ló ń gbà sí ọpọlọ ló yẹ kó máa fi sínsìn ọpọlọ ẹ ló yẹ kó máa gbà sí. You say you choose who you want to reply anybody you bring it order for oral hour ọmọ àlè ni ẹ ṣe bó sọ pé o ò ní dárúkọ Ìyábọ̀ Òjó o ò ní ṣe kinní kan Ìyábọ̀ Òjó ní 2020 ṣe bó dárúkọ Ìyábọ̀ Òjó so why will you not reply you ó gbọ́dọ̀ ganu sí máìkì no Queen Mother no monetization ni ìwọ tó jẹ́ pé wàá sì come sórúkọ Ìyábọ̀ Òjó lórí social media you go come sórúkọ Ìyábọ̀ Òjó wàá fi ṣe sopi wàá fi ṣe kinní wàá squirt wàá domi lóbo torí kí ló fẹ́ jẹ iṣẹ́ dà ó ṣe justice for Mohbad ó sọ ṣẹ́nu ọ̀tẹ́ ẹ̀ fẹ́ lè sọmọ lù wo pé Queen Mother bíi pé òun porúkọ Ọlọ́run ọba ni wàá pè lẹ́ẹ̀mẹ́ta wàá pè sínú omi wàá gbé omi yẹn mu wàá tún fi wẹ̀ lórí social media you better o ti ganu sí mike ìwọ tó bá pe ṣoṣo ló máa rí ṣoṣo a ní fi ẹ́ lọ́rùn lẹ́nu tó wá nílé tó wá ṣe tó wá parọ́ mọ́ ọmọbìnrin yẹn a ní fi ẹ́ lọ́rùn lẹ́
ó sọ̀rọ̀ Ìjẹ̀ṣà sọ pé kí ló wà ní Ìjẹ̀ṣà ṣé Queen Mother ti mọ̀ tẹ́lẹ̀ pé Ìjẹ̀ṣà ń tọwọ́ bọmọ lóbò ni torí kò yé mi tó sọ pé torí pé ó fẹ́ bá Ìjẹ̀ṣà jà kí ló kọ́ wọn ló káyàn tó bá káyàn bí tó ti ń gbé ẹran ṣé wọn ò ní ṣàpamọ́ bẹ́ẹ̀ tó ká ẹ bí tó ti ń jí mọ́tò béèrè lọ́wọ́ Lizzozo òun ló ṣẹ̀ṣẹ̀ anniversary lẹ́nu ọjọ́ mẹ́ta tó ká mọ́ bí tó ti ṣe fake transfer ṣé wọn ò fẹ́ lè da petrol sí lára kò síbi tó bá kẹ́ ẹ mọ́ tó ti ń ṣe nǹkan tí ò dáa kó o jí magí lọ́jà wọn á ṣá ẹ pamọ́ bẹ́ẹ̀ ni ṣé wọ́n ti mọ̀ tẹ́lẹ̀ ni ẹ tẹ̀ tún ròpù Ìyábọ̀ Òjó gbóhùn ló lọ sẹ́ẹ̀tì yín ọ̀pù ní Ìdúmọ̀tà kí ló kán Queen Mother ṣé ó mọ̀ pé ẹ̀ ń lọ sí Ìdúmọ̀tà ni ṣèbó borí lọ ni báwọn Queen Mother ṣe máa mọ̀ pé ó ṣe transaction some months ago wípé ó retreat àbí kí lẹ pé ó revert wá nítorí pé ó fẹ́ bá kí nìjẹ́ ok ẹ má máa fún wa ní half context ẹ fún wa ní full ẹ gbé wa débẹ̀ kí ni Ìjẹ̀ṣà ṣe fún Queen Mother tí Queen Mother ti fẹ́ bàjà tẹ́lẹ̀ kí ni Ìjẹ̀ṣà sọ pé òun ṣe fún Ìyábọ̀ Òjó ẹni torí pé ó fẹ́ bá Ìjẹ̀ṣà jà ló ṣe lọ jẹ́ friends with princess wọ́n ná tọwọ́ bọmọ lóbò wọ́n mọ̀ létè ọmọ ẹ̀yin dẹ̀ jókòó síbẹ̀ ẹ̀ sọ fún àwọn torí wọ́n fẹ́ báyàn kan jà ní ṣé Ìyábọ̀ ní George ni tó sẹ́ńtẹ̀sì Ìjẹ̀ṣà àbí Ìyábọ̀ ló sẹ́ńtẹ̀sì ọmọ ìgbà tọmọ ẹ lọ yọ̀bẹ síyàn ṣé wọn ò rán ọmọ ẹ lọ sẹ́wọ̀n bó ṣe jẹ́ minor tó nǹkan tó yẹ kó foríjì wọn rán lọ sẹ́wọ̀n ni wọn rán lọ juvenile ẹ̀wọ̀n àwọn àgbàlagbà náà gbé lọ torí ògidì ọlọ́ṣà ni tó bá jẹ́ Naija ni ọmọ ẹ ti yọ̀bẹ síyàn wọ́n á fẹ̀yìn ẹ̀ ti àgbà báyìí wọ́n á dẹ̀ kó bọ̀ fún ní kẹwù bàbá jalè Holy Trinity ìyá jalè ọmọ náà ti gbé àbí Ìyábọ̀ ló tún wá set ọmọ ẹ up àbí Ìyábọ̀ ló sọ pé kọ́mọ ẹ lọ yọ̀bẹ́nu kitchen yẹn kó lọ fi máa obtain owó tí ò lè ṣàdúrà tí ò lè súre fún yín bó o ṣe lówó tó Ìyábọ̀ ò mọ̀ pé ṣé ẹni sùúrù ṣé Ìyábọ̀ tẹ̀lé Ìjẹ̀ṣà lọ tọwọ́ bọ̀ di ọmọ ni àbí Ìjẹ̀ṣà ti sọ fún Ìyábọ̀ tẹ́lẹ̀ pé mo máa ń mọ̀lẹ́ńtẹ́ ọmọ o torí I don't understand bí Ìyábọ̀ ṣe wọnú ẹ̀ torí pé ó fẹ́ bá Ìjẹ̀ṣà jà wọ́n káyàn bí tó ti ń tọ́ṣítọ́ṣí ọmọ ṣe ti rí ẹ̀sìn torí àwọn sọ pé this is why we are speakers so that we can debunk all these people's lies they have one thing that they are doing ẹ̀yin tẹ́ ẹ̀ bá understand they understand they want to paint the narrative they want to push all the narrative on Ìyábọ̀ Òjó wọn ò ní stop o ní orí social media eléyìí tá a mọ̀ wọ́n á ti tó bíi 5 tó ti accuse Ìyábọ̀ Òjó of being gist lover ó yá ẹ̀yin 5 ẹ parapọ̀ ẹ fún wa ní ẹ̀rí ẹyọ kan wípé òun ni gist lover ok gist lover tí gọ́ọ̀mẹ̀ntì ti ń wá láti ọjọ́ yìí ṣebí ẹ tẹ̀ ti sọ pé èèyàn báyìí ni ó yẹ kí gọ́ọ̀mẹ̀ntì tètè investigate ẹni yẹn kò dẹ̀ wá sí prison ó dẹ̀ rìn freely láàrin àwọn èèyàn and gist lover is still operational. Àwa bí àǹtí Kẹ́mi ẹni Ìyábọ̀ ni gist lover ẹ fún wa ní proof wọ́n ní ẹlẹ́rìí àwọn wà lọ́rùn mo dẹ̀ sọ fún àǹtí Kẹ́mi ẹ mú recording dání ẹ lọ bá ẹlẹ́rìí níbi tó wà kẹ́ gba proof lọ́wọ́ ẹ̀ abẹ́rẹ́ wọ́n fẹ́ gbé wá fún wa káwa náà gba abẹ́ no kò possible ẹ fún wa ní proof. ní tí Ìyábọ̀ bá ti ń báyàn jà ìwà ẹnu máa lọ gbéyàn kan láti pẹpẹ ó sọ̀rọ̀ Tóyìn náà Oversabi àǹtí in fact kí sọ pé Tóyìn gan ló fa gbogbo nǹkan tó wà nílẹ̀ first to begin with Alábìíkẹ́ òbú Tóyìn ẹjọ́ ẹ bá mi kọ́ kí ní gàdàgbà kí àǹtí Bukky kó mọ̀ yẹn ní brain yẹn there is no video of Alábìíkẹ́ insulting Tóyìn o torí ẹ dé nìyẹn bẹ́ẹ̀ ṣe máa ń manipulate there is no video lórí ilẹ̀ èdè alàyè yìí
tí Alábìkẹ́ fi insult Tóyìn o kò sí fídíò o ẹ bẹ̀rù Ọlọ́run ẹ̀yin pípọ̀ ẹ̀. Alábìkẹ́ did not, mo tún sọ lẹ́lẹ́ẹ̀kẹta ṣe rí bó ṣe gbé narrative wá ẹ máa wá ní ká máa sọ̀rọ̀ ṣe mọ how many people tó ti ẹ bá wa máa share àwọn fídíò wa tó ti gbọ́ kinní yẹn tó dẹ̀ máa believe wọn ò ní béèrè evidence wọn believe. Kí ló ṣẹlẹ̀ láàrin Alábìkẹ́ gbogbo yín lẹ́la mọ́ Alábìkẹ́ Ìlébè I follow my mind. Ọmọ ọlọ́mọ bá lọ sinimá kó tiẹ̀ tó lọ gan ló ti announce a fẹ́ lọ wo Versace àǹtí o àwọn kan sponsor wa o a fẹ́ kérò lọ o àwọn èèyàn fún lówó wípé òkè òkókó àwọn èèyàn lọ why because of the love. Èmi náà mọ adúrú èèyàn náà anytime tí Tóyìn bá ti ṣe fíìmù àwọn àbúrò mi mọ̀ pé Tóyìn is my favourite wọ́n máa ń lo opportunity ẹ̀ láti gbowó lọ́wọ́ mi ni láti lọ wo fíìmù Tóyìn wọ́n máa dúró the end of the year báyìí wípé Tóyìn ti ṣe fíìmù ó yá ẹ send owó àtowó popcorn àtowó transport náà máa ń gbà lọ́wọ́ yìí kì í ṣe gbogbo ẹ̀ lágbọ́dọ̀ èlò ni téèyàn fẹ́ máa sọ ń bí báyìí pé èmi náà ti ṣe kinní kan àtúnkérò dání. Alábìkẹ́ because of the love she has for Tóyìn Alábìkẹ́ sọ ọ́ lórí social media wọ́n fún lówó kó kérò dání ó dẹ̀ lọ wo fíìmù yẹn gbogbo èèyàn before Alábìkẹ́ gan lọ àwọn last batch gan ló bá lọ before all this time gbogbo èèyàn tó bá lọ wo fíìmù náà máa ń ya fọ́tò pẹ̀lú tani pẹ̀lú celebrity tó ń ṣe fíìmù ní sinimá ẹ jọ ṣé mo fi lè parọ́ ṣe rí àwọn kankan wà ẹ máa já mi tí bá parọ́ àfi tí celebrity yẹn ò bá sínú sinimá yẹn ló lè má rí ya fíìmù ní as at that time. There was this friend of mine mi tẹ̀ mọ́ kíní tí mo rí tó ya fọ́tò pẹ̀lú tani yẹn pẹ̀lú Ọdúnládé nígbà tó ṣe fíìmù kan báyìí mi ò wo fíìmù yẹn mi lè parọ́ bọ̀ ó ṣe fíìmù kan báyìí mo ti gbàgbé orúkọ fíìmù yẹn mo rí ọ̀rẹ́ mi yẹn tó ya fọ́tò pẹ̀lú Ọdúnládé ibo ló ti ya fọ́tò nínú sinimá tó lóun bá bẹ ṣe tó wá lọ síbẹ̀ ní ìgbà tí celebrity wà ń bẹ wàá jẹ lọ́ọ̀kì wàá bá wọn ya fọ́tò wọ́n wo fíìmù tán Alábìkẹ́ was crying you know Tóyìn pé ṣé kìí ṣe Alábìkẹ́ nìyẹn they hugged themselves they took a picture. You want people to be loyal to you. These are the people you are cursing. People will be loyal to you. Tó o bá bá tí wọ́n jẹ́ ni now. Lizzy, gbàgbé loyalty. You want people to be by your side. If you have been good to these people. Look at how many years tó ti ń ṣépè fún Tóyìn, tó ń ṣépè fún Táíré, tó tún ń ṣépè fún Priscilla. Ká tiẹ̀ sọ pé ẹ jẹ́ àpá gbogbo ẹ̀ tì. Ìyábọ̀ àti Tóyìn bestie ni wọ́n àbí sister and daughter ni wọ́n. O ò lè máa ṣépè fún ọmọ tó jẹ́ pé Tóyìn gbé dàgbà tó ṣe wedding kí Tóyìn fojú rere wò ẹ́. Okay, wo Dayọ̀ is not even in the clue of these people. Òyìnbó yìí gan ti lágbára jù. In the ṣé clique lẹ máa pè anyone pressure ti wà. Dayọ̀ Amusa is not there. But she said something. She said, bó ṣe máa ń ṣe nǹkan ẹ̀. It's not the same way bẹ́ẹ̀ mi ṣe máa ń ṣe nǹkan mi because you go too extreme. Ọmọ tó ṣẹ̀ṣẹ̀ marriage kò mà sí ṣòó tó ṣe fọmọ yẹn. O dẹ̀ gbá dàbí dání. Ọmọ tó ṣẹ̀ bí kò mà sí pé tó ṣẹ̀ fọ́ta ọmọ yẹn. O dẹ̀ gbá dàbí dání. Ẹ jọ ṣáwọn ọmọ yẹn ṣe. Ta ló máa wá bímọ àbí tó máa ṣe nǹkan rere tó máa rí bó ṣe ń ṣe fún àwọn ọmọ kéékèèké tó bá ń báyàn jà báyìí wàá gbé ìyá wọn wá àgbàlagbà no matter how old ìwọ náà ní lórí social media ẹ tó jẹ́ pé Kwame ṣe ẹ jọ ṣé kì í ṣe gang fighting ìwọ àti Kwame ń jà ìyá 70 years old ó dẹ̀ lọ fi ọlọ́pàá gbé inú èdè tó ń dùn ní online wípé wọ́n ti gbé yẹ ó yàgbẹ́ bára nínú police station ó dẹ̀ tún fi rí recording yẹn ó dẹ̀ tún ṣe inú èdè ń dùn ìyẹn lásán ṣó mọ̀ pé mo sọ kíní kan fún ẹ ò ní dàgbà tó yá yẹn kì í ṣe pé it's just a normal àwọn nǹkan tí mo sọ fún ẹ pé Yorùbá will never do tí bá ń bẹ ẹjà báyìí tí bá rí mọ́mí ẹ lọ́nà màá sì gbé wọn sínú mọ́tò màá sì gbé wọn délé èmi àti ẹ̀dẹ̀ lè máa jà mọ́mí ẹ̀ gan ò ní mọ̀ pa àjà. Àwọn ìwà àṣà Yorùbá tó máa ń jẹ́ ká máa gòkè nìyẹn ìwọ ò lè ní ò mọ́
tó bá ń báyàn jà, ìyá Akeem, ìyá Mọ́nímọ̀, ìyá kinní kan, wà á ti kó gbogbo wọn síbẹ̀, ó wá ń sọ pé Kádàbí ṣiṣẹ́ lórí ẹ̀, kò lè ṣiṣẹ́ ẹ̀. Ó gbé ìyá arúgbó Lizozo, ó tì í mẹ́wọ̀n torí chicken change, tí ò dẹ̀ ń ṣe pé ìyá yẹn ló gbowó yẹn o, ó mọ̀ pé ọmọ ẹ̀ ló gbowó yẹn, but because you cannot reach ọmọ yẹn, ó lọ gbé ìyá ẹ̀, ó tì í mọ́lé. Inú ẹ̀ dẹ̀ ń dùn. Wọ́n wá sọ pé o ti ṣọ́ọ̀bù kan pa l'Abuja, my dear, ó ṣe bẹ̀rẹ̀ ní o. Sórí by the time tó jẹ́ pé gbogbo nǹkan tó ti ṣe tó bá máa padà wá in million fold, wà á wọlé ayé ẹ̀ báyìí, omi ẹkún ló máa jábọ́. Wọ́n á béèrè pé kí ló fẹ́ sọ, ò ní nǹkan láti sọ. Àwọn páàtì ní àwọn wèrè tó ń tẹ̀lé ẹ tọ́ọ̀ ní ṣe kí ni, tọ́ọ̀ ní sọ fún ẹ. These are the parts they will not tell you. Why? Torí chicken change tó ń gbà lọ́wọ́ ẹ̀. Nǹkan tó ń gbé gang fighting kan ni òun bá kó amẹ́jà. Irú ìjà wo lèmi àti ẹ máa jà? Torí ẹ̀ mo ṣe sọ fún Mèsòrò pé sórí bó ṣe wà yẹn, o ti tẹ́ lọ́wọ́ mi láyé àti lọ́run. Èmi ló ń bá jà náà, sọ̀rọ̀ sí mi bó bá ṣe wù ẹ́, ó lóun wá fámílì mi kiri, kémi náà máa sọ pé mo wá àwọn fámílì ẹ̀ kiri, mo mọ má jà sọ̀rọ̀, ó mèèyàn tó wà lábẹ́ ẹ̀ kú o, bọ̀ èmi ò lè ṣe tèmi bẹ́ẹ̀. Nǹkan tá a fi yàtọ̀ síra ni. Sórí bí tí ẹ náà tí gbogbo ẹ̀ ṣe ń jálù ẹ̀ lórí, àjálù burúkú káàkiri, sórí bí ilé ayé tiẹ̀ náà ṣe rí, Mèsòrò, because ìkà ti wà nù gbogbo yín. Ó bú mi, wọ́n bú ẹ. Ẹ wá ní ọkàn gang fight, Ìyábọ̀ ló ń gang fight. Ẹ jọ ṣé a máa débẹ̀ sẹ́, a máa débẹ̀. Dorcas ló gbé ọmọbìnrin wá, ìyẹn Alábìkẹ́. Mi tẹ̀ fẹ́ go far lórí ọ̀rọ̀ kìíní. Dorcas ló gbé Alábìkẹ́ wá. Ìgbà tí Lizzy àti Alábìkẹ́ tó ń dùn láàrin àwọn méjèèjì no, ẹjẹ́ àkọ́kọ́ bẹ̀rẹ̀. Alábìkẹ́ is a content creator. Ó bú Lizzy, wọ́n gbé page ẹ̀ lọ. Bí ọ̀rọ̀ Alábìkẹ́ ṣe ṣẹlẹ̀ ni o, wọ́n gbé page ẹ̀ lọ. Ó lọ sọ́dọ̀ Lizzy, ó fẹ́ lọ gba page yẹn, ó fẹ́ lọ bẹ̀bẹ̀ pé kán release page. Lizzy sọ pé iṣẹ́ wo ló ń ṣe, òun máa fún un ní sewing machine. Wọ́n fọmọ yẹn sewing machine, wọn ò fún ní page. Wọ́n fún ọmọdé yìí sewing machine, wọn ò fún ní page yẹn. Sewing machine tó fún Alábìkẹ́ náà fi ń gbé lọ kirikiri, gbé lọ gbogbo nǹkan, wípé ó sọ pé òun máa ṣiṣẹ́ fáwọn, kò ṣiṣẹ́ yẹn. Bait ni Lizzy máa ń fún yàn láti fi báyàn jà. Ọmọ yẹn bá àkáǹtì ẹ̀ wá. Okay, as long as o ti sọ pé ò ní bú mi mọ́, màá fún ẹ lákàǹtì. Tó bá tún bú mi, màá gbé àkáǹtì ẹ̀ wálẹ̀, ó ti tán. But Lizzy torí pé ó ti jẹ́yàn burúkú, kò mọ bó ṣe ń fàyàn lọ́wọ́ sókè àti jáyàn bọ̀ ló mọ̀. Èlò kí ni èjì Alábìkẹ́? Nǹkan tó yẹ kí Lizzy ṣe, okay, gba page ẹ kó bá lọ. Ẹ̀yin èèyàn, ṣe rí sí ẹ máa sọ pé Lizzy burú, mo ti fún page ẹ o. Ọmọ yìí ti bú mi darí ń bí báyìí o, ó ti bú ọkọ mi, ó ti bú gbogbo ẹ o. Mo ti gbé page ẹ lé lọ́wọ́, mo dẹ̀ ti sọ fún pé kó má bú mi mọ́. Tó bá dẹ̀ bú mi, kò sí nǹkan tí mo fẹ́ ṣe sí. Okú ẹ̀, okú Ọlọ́run, period. No, ẹ gbé page yẹn fún nǹkan tó bá wá, ọ̀tọ̀ nìkan tẹ́ gbélé lọ́wọ́, nǹkan tẹ́ fẹ́ fi rèé sí bèbè ẹ̀wọ̀n lẹ gbélé lọ́wọ́. Kò sí nǹkan tó máa fojú Alábìkẹ́ rí lọ́nà ẹ̀. Àwọn amẹ̀bọ senior student. Ìgbà tọ́mọ yẹn dẹ̀ padà délé, wọ́n gbé machine fún àwọn senior student bú pé wọ́n crop ẹ̀, wọ́n ṣe àwọn ọmọ yẹn ò dáa. Ọmọ yẹn tún wá defend pé irọ́ ni o, Yèyé Mẹ́ṣọ̀ èèyàn dáadáa ni o, in fact nǹkan tẹ́ ẹ pé lọ́nà ẹ̀kọ́, ìgbà tí mo débẹ̀ ó fún mi ní machine tuntun, àwọn yẹn sọ pé àlòkù machine náà gbé fún, ó ní tuntun ni o, Ọlọ́run wà bẹ́ẹ̀ o, ó defend, ó ṣe gbogbo ẹ̀. Ó wá di pé wọ́n fẹ́ máa control ẹ̀. One thing about Lizzy, tó bá ti lè join in a group ẹ̀, she controls everything you do on your platform. Ẹ wo Adébímpé kò sí show tí ó kì í ṣe tẹ́lẹ̀. Nísìnyí, she has to be selective.
Mama sọ kinní kan. This is why I always respect Mama. Mama sọ pé I'm a blogger. I can post VDM. I can post anybody I want to post because this is my page. This is what they call blogging. I can talk about anybody I want to talk about. That is what they call blogging. You are not loyal to anybody. But ọjọ́ tó bá ti lè tẹ̀lé Lizzy, there are things you cannot say. There are things, people you cannot talk about. There are programs you cannot talk about. In fact, tó bá jẹ́ pé o kò go viral, that tension shift látọ̀dọ̀ Lizzy sí ọ̀dọ̀ ẹ̀, ó máa ti bẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ jà. Tó bá jẹ́ pé jẹ́ ẹ̀ ló gbé, ó máa ti ṣe kí ni? Ó máa ti bẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ jà. Because she always want to be, you know, center. That is why she cannot thrive where her colleague is. She only thrive where àwọn ràlẹ̀ràlẹ̀, àwọn tí ò ní tó, because she always want them to see her as God. Èèyàn tó bá dẹ̀ ti rí bẹ́ẹ̀ kò lè move. Lizzy, gbogbo àwọn warriors tó ń tẹ̀lé tó ń ṣe kìíní, ṣe báwọn náà lò wọn ò raṣọ lọ́wọ́ ẹ̀, ṣe torí ẹ̀ ló ṣe ti ṣọ́ọ̀bù Àbújá. Ṣebí nǹkan tá à ń sọ fún ẹ ni, àwọn warriors ò ní nǹkan kan. Àwọn tó wá gbà lọ́wọ́ ẹ ni. You have used ìwà burúkú o ti fi chase àwọn tó lè ra nǹkan lọ́wọ́ ẹ kúrò. That is why this group you have, they did not even support your business to the point that o tún ti ṣọ́ọ̀bù pa, ṣọ́ọ̀bù tó tún ṣẹ̀ṣì. You left Abuja. Nothing. Bó ṣe lọ ló ṣe bọ̀. Moving on. Lizzy gbé machine for Alábìkẹ́. Alábìkẹ́ post Priscilla. Kì í ṣe pé ó fẹ́ gang fight. Priscilla's wedding is one of the sweetest thing. One of the, you know, prayer of a mother. One of a prayer of a girl child or anybody. Ó move the whole world. Ó dọ́dọ̀ àwọn celebrity wà ń bí báyìí. Torí mo rí lórí àwọn kíní wọn, stories wọn. Wedding Priscilla àti Juma. It moved the whole world. Something big mighty happened. Irrespective of you hate Iyabo Ojo, the wedding of Priscilla is something you just love. Alábìkẹ́ posted it. Everybody posted Priscilla's wedding. Lizzy ṣe bẹ̀rẹ̀ sí ń bàjá nìyẹn. Because once you are in a team, Priscilla kọ́ ló ń bá ní Lizzy ń bàjá, Ìyábọ̀ ni o. But because Alábìkẹ́ ti post the wedding Priscilla, that everybody did the same thing. Lizzy ṣe bẹ̀rẹ̀ sí ń bàjá nìyẹn. Ló wá di pé wọ́n fọlọ́pàá gbé báyìí, wọ́n fọlọ́pàá gbé báyìí. Ó ti mọ̀ pé ọmọ yẹn ò ní nǹkan kan, ó ti mọ nǹkan tó what. Bí Dorcas ṣe rí pé ó kàn fẹ́ the same method bó ṣe fẹ́ fìyà jẹ Fọlá gbé nígbà tí Queen Mother step in fún Fọlá tó ń arrest ẹ̀ káàkiri. Bẹ́ẹ̀ náà ló ṣe fẹ́ fi ìyà jẹ Alábìkẹ́. Bí Dorcas, Alábìkẹ́ tí ò sówó lọ́wọ́ ẹ̀ láti jẹun. Ibo ló ti fẹ́ rówó lọ́yà? Wọ́n ṣe gbé lọ sí ilé ẹjọ́ nìyẹn. Ọpẹ́lọpẹ́ Dorcas ló ṣe kí ni? Ló send the lawyer. Ó fẹ́ like oppressor ní Lizzy, dictator ní Lizzy. Òun ló ń ba ayé àwọn èèyàn jẹ́. Ẹjọ́ ṣé mo parọ́ mọ́? Ṣé rí Alábìkẹ́ tó bá jẹ́ pé the same thing tí Alábìkẹ́ ṣe ni fún Lizzy náà ló ṣe fún Ìyábọ̀. Ṣé mọ̀ pé Ìyábọ̀ ò ní arrest ẹ̀? Ìyábọ̀ àbọ̀ fi sílẹ̀ kò tiẹ̀ ní dáná. But Lizzy agbára ń gùn, owó ń gùn. Mo dẹ̀ sọ kíní kan ọjọ́ yẹn, mo ní sórí Lizzy, mo sórí rádaràdà tó ń ṣe. Mo ní nǹkan kékeré ló máa ń ti alágbára ṣubú. Ó lè jẹ́ Àbíkẹ́ kékeré yẹn ló máa bì ẹ́ ṣubú. Mo sọ ọjọ́ yẹn, ẹ̀yin tẹ́ bá rántí. Mo ní nǹkan kékeré tó bá délé wàá mú wàá hàn, tó bá délé wàá mú wàá ṣe hìhì mọ́. Mo ní nǹkan kékeré ló máa ń ṣe kíni, ló máa ń bi alágbára wó. Ìyẹn máa ń rọra tẹ̀lẹ̀ jẹ́jẹ́jẹ́jẹ́. Ọ̀rọ̀ Alábìkẹ́ wàá lọ lé mọ́mì ẹ̀. Mọ́mì, ṣe rí Alábìkẹ́, ṣe rí nǹkan tó ṣe. Àbí kó mẹ́gbà sí díẹ̀ kó nà, kó tún pè wá kó nà. Wípé máa gbọ́ràn. Ọjọ́ tẹ́ sọ pé Alábìkẹ́ lọ ya fọ́tò pẹ̀lú Tóyìn. Kí ni Tóyìn gan sọ nínú voice message yẹn? Ibẹ̀ mo nínú fídíò yẹn ní sinimá yẹn. Tóyìn sọ pé ó ti máa ń jà jù, má máa jà mọ́. Wípé ọmọ yẹn stubborn lóòótọ́, Alábìkẹ́ stubborn lóòótọ́. Ó ti wàhálà ti pọ̀ jù, má máa jà mọ́. Nǹkan tí Tóyìn sọ ní sinimá yẹn jọ yẹn. Ẹ lọ padà lọ wo fídíò yẹn. Kí làwọn pípọ̀ wọ̀nyí ṣe? Wọ́n ní
àwọn sọ bẹ́ẹ̀ wípé gbogbo wọn ti ń ṣiṣẹ́ papọ̀ tẹ́lẹ̀ wípé kinní kan Dorcas ló ń sèvù Alábìkẹ́ lọ́wọ́ àwọn pípú wọ̀nyí tó fẹ́ fi ìyà jẹ gbé. Dorcas ló jẹ́ kí ọmọ yẹn dúró sórí fìtẹ́. wọ́n sọ pé torí pé àǹtí Olúṣọlá olójúbójú òkú tó ti ẹ̀ ń bá mu rí bójú ẹ̀ ṣe rí ojú ẹ̀ dàbí frozen kọ́ gbé nǹkan sínú freezer orí gbígbẹ orí tútù nínú mọ́ọ̀gì òun ló jáde kọ́kọ́ update hey ṣé ẹ ti rí o you see these people see this is what Lizzy used to talk about o this is it o these people are bad people because they are associated you want people not to associate with people. Have you done good to those people? Ṣé ẹ forí gbálẹ̀ ní kékeré? You have called Toyin Ayemaku different name. Abuké Onígbáná. Ṣé àmọ́ nǹkan tó ń ṣe Abuké Onígbáná ni àbí? Ràkúnmí Onígbáná. You literally ó fi wé camel tó ń fagbó. O ti body shame ẹ̀. Ìgbà tí ọkọ Toyin Ayemaku tó ń ṣe fíìmù tá a dẹ̀ mọ̀ pé fíìmù ni pẹ̀lú actress kan tó kì sí mbẹ́. Ẹ sọ pé kò láìkì Tóyìn èèyàn ọgbọ́n tó láìkì nìyẹn ẹ dẹ̀ mọ̀ pé fíìmù ló ń ṣe. ẹ tẹ̀ tún gbé ńgbà yẹn pé ó ti divorce Tóyìn wọn ti gbà tá a tún rí wọn papọ̀ tó tún wọ matching outfit na so we dey see am pé sorry o information yìí yẹn kò correct o. You did a lot. Ọ̀rọ̀ Alábìkẹ́ ọ̀rọ̀ ètò ọ̀gẹ̀dẹ̀ ní ọmọdé ni wàá kọ́ fojú fò. But to you always want to use power to oppress people. O ti wá gbàgbé pé tó bá ti oppress àwọn èèyàn. Number one, you create more enemy for yourself. Other people will stand up for the people you are oppressing. O lè figagbága pẹ̀lú àwọn tó lówó bíi tiẹ̀ náà. Ìyábọ̀ offended you, kí ló dé tó gbé lọ ilé ẹjọ́? Why are you defaming her? Why are you lying on her? Òun ló tún gbé ẹ lọ ilé ẹjọ́ pé kí ni mo ṣe fún ẹ, kí ló dé? But àwọn tó bá ti mọ̀ pé wọn ní much yẹn ìyẹn ló fẹ́ máa fi agbára because you have nothing. Wọ́n gbé ẹ lọ sí Àbújá lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ṣèbí òun ké ìyẹn ló ṣebí they know you did not reside in Abuja. They know you are now residing in Lagos. Why would they take the case to Abuja? Some few days before that time, ìwọ náà ló ṣe ń sọ pé Abuja ló dáa jù láti ṣe case. Abuja is a good place. Gbogbo ẹ̀yin TikTok yẹn Abuja máa gbé yín lọ. Nísìnyí o tún ti sọ pé kí ló dé tó fi gbé case yẹn lọ sí Abuja. O mọ nǹkan tó bá yẹn náà. The way you used to pick on people. Ìbílẹ̀ òṣè náà, ìyàwó ìbílẹ̀ òṣè náà, ọmọ ìbílẹ̀ òṣè náà. Ìbílẹ̀ just went to advertise. You want people to be loyal to you. And you will go ahead to defame the character of these people. O máa ń gbàgbé, bí o máa ń gbàgbé, ó ní mo sọ pé most of you máa ní selective amnesia. Bó ṣe máa ń tó bá ti ń sọ̀rọ̀ o ní filter, bó ṣe máa ń ba ayé àwọn people wọ̀nyí jẹ́ lórí show ẹ̀. And you don't want them to associate with other people. Let me tell you some facts and get that into your dumb skull. Alabike is talented. That is one thing you cannot take away from her. Kò mọ kíní yẹn tẹ́lẹ̀, Dorcas ló discover it, and I've seen it myself. Alabike is talented in movie. She did not know this before. But mo máa sọ kíní kan fún ẹ pé alẹ́ ní báre ní ẹ̀ náà. Èèyàn tí ò mọ talent ẹ̀ tó bá ti kọlu ẹni yẹn báyìí talent máa jáde. O notice gbogbo àwọn èèyàn tó ti ní issue pẹ̀lú somehow directly or indirectly kí ló ń ṣẹlẹ̀? You uplift them. Ìwọ ló dẹ̀ ń wálẹ̀ tó ń ti ṣọ́ọ̀bù pa. We've been telling you this for a long time. Ìgbà tí Alábìkẹ́ ya fọ́tò olójú bí ojú òkú yẹn Olúṣọlá receptionist ìsọnù ló bá jáde. Àwọn people wọ̀nyí wọ́n mọ nǹkan tó ń ṣe o. Tóyìn ló lọ ya fọ́tò pẹ̀lú kinní yẹn. You want Tóyìn to be loyal to you after you have insulted her, insulted her husband, lie on her, defame her, and you want her to be loyal to you. As how now? You cannot eat your cake and have it. If you have never been bad to Tóyìn, ó lè rí Alábìkẹ́ enjoy go snob boy. Nǹkan tó ń pè loyalty ni. But this is Tóyìn that every Eke market day ló máa
ló máa ń try láti tarnish ẹ. Ìwọ tó sọ pé tó bá ti gbé fíìmù jáde pé kán lọ copyright fíìmù ẹ, ó dẹ̀ fẹ́ kẹ́ni yẹn fojú rere wò ẹ́. Kò possible kán lọ pirate fíìmù ẹ. Nǹkan tó sọ nìyẹn náà. Ó dẹ̀ fẹ́ kẹ́ni yẹn fojú rere wò ẹ́. You created enemy. O tún create ọ̀tá mọ́ ọ̀tá fún ara ẹ̀. And you want people to treat you like, you're a good person. Kò possible kán ló máa fọwọ́ mú méjèèjì. Nobody is going to be loyal to you because you have exceeded beyond human reasoning. Nínú wípé kò ṣe bí síyàn. When Toyin even saw Alabike that day, Toyin still said, Mama jà mọ́, Mama ṣe wàhálà mọ́, wàhálà ẹ̀ ti pọ̀ jù, Mama búyàn mọ́. Toyin was saying it. Crop gbogbo bẹ̀yàn. Ẹni wọ́n ti mọ̀ra wọn tẹ́lẹ̀. Just because you wanted to suit your narrative. Ṣorí ibi tí Toyin ti ṣe mistake. Níbi tó ti wá wọnú DM Olúṣọlá, Olúṣòfò. Tó ti wá explain. Even when Toyin explain, ṣé torí ibi tí problem yín wà lélẹ̀. This is why I said, kò sílẹ̀ inú yín tó gbádùn. You created a narrative. The person came to explain that nǹkan báyìí ló ṣẹlẹ̀. Ẹ tún ṣì insult ẹni yẹn. Tó yẹ mo sọ pé ẹ lè san bó ṣe ń bójú yín jẹ́ yẹn náà ló dájú. Toyin came to your DM, a whole celebrity. She wrote under your status, under your comment. She came to your DM as well. Respectfully, Toyin, this is why you always have a place in my heart. Respectfully, Toyin said, Ma, ọ̀rọ̀ rí báyìí o. Ẹ má bínú ma. Ó wá wo fíìmù mi ni, gbogbo wọn mo ya fọ́tò pẹ̀lú. Kò sí nǹkan kan. Ẹ mú ojú ẹ fojú ẹ gbolẹ̀. Lẹ́yìn ìgbà tó tún explain ara rẹ̀. Kò explain ara rẹ̀ sórí wọ́n yẹn, ó wá sínú DM Olúṣòfò. She explained herself. Ó pé ọ̀rọ̀ rí báyìí, òun ò mọ nǹkan kan. Òun ò ṣe kíní, ó wá wo fíìmù ni. Ẹ fojú ẹ gbolẹ̀. Ó tún gbé disclaimer jáde. Ṣé rí pé you can never please these people. Toyin tún gbé disclaimer jáde pé anybody should not use my video to fight anybody o. I'm not ṣe kíní kan. Kíní ẹ fẹ́ lè dá wàhálà. Wípé what do you take us for? You are more afraid of this idiot tó ń borúkọ ẹ jẹ́ lójoojúmọ́ than people that are defending you, that are promoting you. Ṣáwọn yẹn fẹ́ wo fíìmù ẹni. Tó bá jẹ́ pé wọ́n á ti fún wọn láyè láti fẹ́ nu ba tiẹ̀ jẹ́, kò ní sẹ́nibọ̀dì tó máa kù ẹ́ kù náà. Ṣebí nǹkan tó ń plan fún ẹnìyẹn. Kíní ìfẹ́ lè di wàhálà láàrin speaker. Irú èmi, ẹ mọ̀ pé mi ò gbádùn. Nǹkan tó bá fẹ́ lè wà fẹ́nu ara ẹ sọ. Ó tẹ̀ ti pẹ́ tí Toyin ti ń, tí mo kàn fi ń dé mọ́nu kúlà pé sórí Toyin ìwọ tẹ̀ ṣì ní sùn. Jẹ́ àti kọ́kọ́ wo Vasabi àǹtí iná. Má jẹ́ kójú tì wá. Jẹ́ àwọ̀ 1 billion yẹn. Jẹ́ àwọ̀ 1 billion yẹn. Má jẹ́ kí ojú tì wá. Jẹ́ àkọ́kọ́ wo Vasabi àǹtí iná. Jẹ́ àti kọ́kọ́ ṣe yẹn. Tá bá ṣe tán àbọ̀ wá bojú ara wa jẹ́. Then she made this up. Ẹ má fi picture wọn jà. Kò tẹ̀ wá kúkú sí anybody tó fi picture ẹ̀ jà. Torí it was these people that manipulated the whole scenario, making it seem as if ẹni pé the bloggers that came, Alabike is not even a blogger. Wàá rí lẹ́ni ò ní rí lọ́la. She's not even the people that came to watch your movie, they are using your movie, they are using you to cash cruise or to fight somebody, which is a lie. Alabike only came to watch her movie and she went back. Kò tiẹ̀ ṣe movie review gan. Kò tiẹ̀ tí ìdélé tí Olúṣòfò ti bẹ̀rẹ̀ sí ń parọ́ mọ́mọ́ yẹn. Toyin tún gbé disclaimer jáde. Ẹ má fi movie mi jà to please these people. Still, they are not pleased. Kò tẹ́ wọn lọ́rùn. This is what I keep saying. Kò tẹ́ wọn lọ́rùn. Toyin went to the DM. She messaged them. Nǹkan báyìí kò rí báyìí o. Wọ́n insult ẹ. Wọ́n ní irọ́ ni. She did a disclaimer for we that even love her tó di wàhálà. Wípé ó yá kẹ́rù ẹ̀. Kí ló kàn wá? Ṣàtẹ̀ sì promote ọjà ara wa ni. Tábà sọ pé ọjà yìí la fẹ́ máa promote. Fíìmù la fẹ́ máa promote. Ṣó fún wa lówó ni. We are doing it out of love. If you think that we are your enemy,
kúkú lọ join àwọn tó ń borúkọ ẹ jẹ́ everyday. Gba sísì lọ́wọ́ ẹ̀ náà, gba kọ́bọ̀ lọ́wọ́ ẹ̀. We are just doing it because of the love we have for you. You cannot just bullshit up because of you are afraid of some idiot that has no value to add to you. Àwọn ló ń borúkọ ẹ jẹ́ lójoojúmọ́. We were so angry. All bloggers were angry then. Is it cruise? Why would you go and be messaging these people? She came again. She called Mama. She explained herself. There are some things that were said there. Tó jẹ́ pé tó bá jẹ́ pé a fẹ́ fà á lọ. A máa fà á lọ tó jẹ́ pé ó máa lọ lórí bọ̀ ẹja fi ilẹ̀ síbẹ̀. Alabike came out. She was crying. Because she was being thrown under the bus. Within the space of how many months ló sì ṣẹlẹ̀? She was thrown under the bus. But she masked it, she cried that kì í ṣe nǹkan tó ṣẹlẹ̀ lílé, kò sí nǹkan kan. Òun ò lo picture yẹn. Òun kò tẹ̀ tí délé kan tó bẹ̀rẹ̀ sí drag wọn. Òun kankan lòun post picture yẹn, òun rí nìkan ni. Ó lóun dẹ̀ tún gba permission pé ṣé òun lè post ẹ̀. Ọmọ yẹn bẹ̀rẹ̀ sí ń ké. Àṣàjẹkọ́rọ̀ yẹn slide. Listen, Alabike òun insult Tóyìn. After that, she went to a pool. She even said they've settled it. I think there was a call behind and everything, and they settled it. She even yakanyama awagogon no bugo. Alabike sọ pé ẹ̀yin gbọ́rọ̀ mi dùn, ẹ̀yin ṣe kinní kan, me and my auntie cannot fight. Ọ̀tọ̀ ni nǹkan tí Bukky wá sọ fún wa. Bukky sọ pé Alabike bú Tóyìn. Nǹkan tí Bukky sọ níbẹ̀ yẹn tí ò bá yé yín ni pé technically Ìyábọ̀ Òjó tó tún bá Alabike ya photo. Torí pé Ìyábọ̀ Òjó ń bá Tóyìn jà ní. Alabike and Tóyìn ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yẹn wọ́n ti settle ẹ̀ tó tún jẹ́ pé àwa tá a tún dá sí gan l'Alabike tún throw under the bus. But ìgbà tó máa gbé narrative tí wọ́n jáde wọ́n ní wọ́n jà àti create ìjà láàrin Ìyábọ̀ àti Tóyìn ni wọ́n sọ pé Alabike bú Tóyìn. Wípé the same Alabike ni Ìyábọ̀ lọ ya photo pẹ̀lú. Let me tell you how this thing play out. Torí mo mọ̀ pé orí yín ò pé. Ìyábọ̀ saw the talent in Alabike. Ṣé dẹ̀ rí industry tó wá yẹn? If you see a talent, you do not grab it. If somebody else see it, ó lè jẹ́ fíìmù kan l'Alabike máa ṣe tó máa go viral, tó máa lọ, tó máa di superstar. Ibì kan náà ló máa ti bẹ̀rẹ̀, ló máa sáyẹ̀nsì. Ìyábọ̀ tó ń groom gbogbo wọn, tó ń groom wọn nínú Nollywood, ẹ rò pé kò yé ni. Tó ń sáyìn gbogbo wọn, ẹ rò pé kò yé ni. Ẹ wo Don Jazzy lẹ́nìí. Àwọn Tiwa Savage, àwọn eléyìí, Ira Star, gbogbo wọn. Look at the people that came out from Don Jazzy's record label. Béèyàn ṣe máa plan future ọjọ́ alẹ́ ni. Ẹ wá dúró èèyàn tí Don Jazzy gbé dìde. The same thing ni Queen Mother ń ṣe nínú Nollywood movie. Look at everybody Don Jazzy brought up. Ṣé gbogbo wọn ló di superstar lẹ́ni? Gbogbo àwọn tí Queen Mother náà ń gbé sókè yẹn. They too, they will become somebody one day. Papaya X was there. Kì í ṣe pé Alabike nìkan ló wà ń bẹ̀ tẹ́ tó fẹ́ para yín lórí ọ̀rọ̀ Alabike. Papaya X wà ń bẹ̀ o. Àwọn influencer pọ̀ ń bẹ̀ dáadáa o. Wùmí, ìyá Liam, ìyẹn gangan ló tẹ̀fẹ̀ yẹn kémi lọ. Nísìsiyìí tẹ́tẹ́ wọ́n sọ pé Alabike wà ń bẹ̀ yìí. Mi tẹ́lẹ̀ wait. Wùmí is there because I want to see, Wùmí in another dimension. Pé what can she bring, What's she bringing? Ìyẹn Wùmí ìyàwó Mohbad. All this while she has been quiet. Let us see her. Let me see her. I want a different perspective. So Wùmí ni number one clue. Tẹ́tí wá sọ pé Alabike ti wà ń bẹ́ẹ̀ lílé tí mo ti rí Alabike. Ẹni sùn lórí social media yìí. So Bukky Jesse. Ìwọ ní sùúrù. Jẹ́ kí return of Arinzo yẹn jẹ́ kó ṣe kọ́kọ́ jáde náà. So that wàá wá sun gbogbo ẹkún ẹ̀ wàá sùn papọ̀. Sórí nǹkan ẹyọ kan mo promise ẹ. Sórí manipulation yẹn. Ní fún yín láyé. You have failed in the first instance. Failed dead body activist. Now you are now looking for a way to come back again. O tún fẹ́ rápálá wọlé. O bá slim ojú bẹ́ẹ̀ lọ kó da skeleton. We no send you. O ti ń jọ òkú díẹ̀díẹ̀. Wọ́n ṣe o ní diabetes ni. Ṣé mo pé you are over 50 now. Something is just not right with you, and you yourself, you know. You are not losing weight. You are looking like Otiku.
ìyàtọ̀ tó wà ńbẹ̀ ni ó ń lo oògùn ó lọ jíìmù òòṣà ń lọ jíìmù ìyàtọ̀ wà ńbẹ̀ o ìyàtọ̀ má jọ ọ̀tọ̀ ẹ o ìwọ ò jíìmù ò ń gúnra ẹni o nínú ilé ìyàtọ̀ wà ńbẹ̀ o ṣòro ọ̀rọ̀ Queen Mother tó fẹ́ mú sẹ́nu jẹ́ ń sọ kíní kan fún ẹ a ní gbà fún ẹ o a ní gbà fún ẹ o is it that you drop it kora face life for squarely but tó bá sọ pé repetition of the lies that you have cooked before ló ṣe ń bọ̀ wá kúkú fún wa again ní 2026 Bukky you will not like yourself ben ṣọ̀gbẹ́ the first time tó ṣe àfiẹ́lẹ́ àjẹkù jẹ lọ but this second time you will not like it rọra fi ọ̀rọ̀ Queen Mother yọ kúrò ní gbèsè ayé ẹ̀ kò jẹ́ ní anything ó ṣe justice yẹn ó ṣe láṣetì náà gúrùpù aláṣetì ló wà Lizzy sí ṣọ́ọ̀bù tì àṣetì náà ní l'Abuja ìwọ náà kí ni ó ṣe justice for Mohbad ó ṣe láṣetì ẹ̀rọ a máa bára yín yí bẹ́yìn ó lè máa join Lizzy kẹjọ máa kó ẹrù lẹ́kọ̀ọ́ àbí kẹjọ máa ṣépè fọmọ fi ọ̀rọ̀ Queen Mother sílẹ̀ enough is enough enough is ṣé kí ni enough is enough àgọ̀mọ́ lórí social media ara donation tó tún ṣì ń wá wò kó o gbẹ ju bẹ́ẹ̀ lọ kò sẹ́nibọ̀dì tó máa fún ẹ ní sísì lọ wá ṣẹ̀ṣẹ̀ fìyàbọ̀ òjò lẹ̀ kò tí ẹ̀ tún ṣe nǹkan kan fíìmù ẹ̀ ló tún kò bá yín dá sẹ́nìtì ilé jóná ọmọ jábọ́ lórí igi ọ̀pẹ kò dá sẹ́nìtì sí so why are you bringing her matter again? She posted something related to the kind of work she's doing ó ní ẹ má jealous wa there are some things tó yẹ pé táwọn Nollywood yẹn bá rí pé okay this is what you are doing you can talk to them behind camera kì í ṣe pé kí n máa sọ pé yẹn I cannot make 1 billion and be collecting 10 million kìnnìkan àdẹ̀ríṣẹ́ ẹyọkọ tẹ̀yìn ṣe àtẹ̀sẹ̀ ráwọn tó ń ṣe àwọn fún wọn kudos àwọn tó ń ṣe ò complain àwa tá à ń wo ò complain àwọn tó jó ò complain àwa tá à ń nífẹ̀ẹ́ sí bọ́ ṣe ń jó à complain ẹjọ́ kí ni tiyín and Iyabo said jealousy ìyẹn ò dáa kò dáa tó òmùbú only coming for somebody to obstruct justice tí wọ́n ṣe tó obstruct fúnra rẹ̀ tó gbowó ń bẹ̀ tó sá lọ àbí tó fẹ́ ká gbé gbogbo yẹn padà wá ni bó ṣe ṣe justice for Mohbad láṣetì tó fẹ́ ká replay ẹ̀ bóyá yẹn ló máa dáa jù ká rán ẹ létí bó ṣe parọ́ mọ́ ba tó parọ́ mọ́ Wùmí tó parọ́ mọ́ Liam ó tún parọ́ mọ́ ọmọ ìkókó just because ó fẹ́ gba donation lórí social media Bukky ọ̀rọ̀ anybody ò sí ní ẹni kò sí lẹ́nu ẹ̀ kò sí lẹ́nu ẹ̀ má jẹ́ àgbé ẹ padà wá o rọra máa sórí bó ṣe choose peace yẹn choose the peace and rest in peace because if you switch we go switch with you ara ń kan Gaza o ara ń kan Gaza o ṣé wọn pé àti ìbẹ̀rẹ̀ tó náà pé ọmọ burúkú tó wà lórí YouTube yẹn ọmọ burúkú tó wà lórí a ní gbọ́ lélẹ́yìí o ṣé wọn pé tí eégún yín ti kọ́kọ́ jó ìrànlẹ́ máa wo gbẹ̀yìn eégún yín tó kọ́ ìrànlẹ́ a ní gbá o ẹ mọ̀ pé mo ti sọ́n sí ìbáyìí tó bá yàtọ̀ sọ́kọ́ ọmọ ẹlẹ́yà tèmi yẹn ẹnu ẹ̀ ò dáa ẹ bá mi kìlọ̀ fáǹtì Bukky ibi tó ti lè gbọ́ wípé kó fi return of Arinzo wa kó bá wa fi ilẹ̀ wọn ò bá yín ṣe justice for Mohbad wọn ò bá yín ṣe anything wọn ò bá yín ṣe ṣọ́ọ̀bù s'Abuja ẹ̀yin lẹ̀ ń fèlì tẹ́ ń fèlì nílé ọba tẹ́ ń fèlì níjòyè tẹ́ ń fèlì ní gbogbo ibi tẹ́ bá ti lọ face your life focus on your focus ẹ fọmọbìnrin yìí lẹ̀ kí ló dé kí ló dé fíìmù ló tún ń ṣe báyìí ẹ̀yin lẹ pè ní fail actress ó tún ti ń ṣe fíìmù báyìí kò fèlì mọ́ lórí actress ẹ̀yin dẹ̀ rí ibi tẹ́ ti fèlì ẹ̀ go back to Aunty Lizzy Aunty Bukky ẹ padà sí justice for Mohbad ibi tẹ́ ẹ fèlì dé ẹ tún lọ gbé láti bẹ̀ ibi tẹ́ ẹ fèlì dé lórí justice for Mohbad ẹ tún lọ pick ẹ up láti bẹ̀ ẹ fọmọbìnrin yìí lẹ̀ ẹ mójú tó ilé ayé yín you are a failed mother ọmọ yín yẹn ṣe ti mú so dáadáa torí ṣe mọ̀ pé wọ́n jẹ́ kó ṣẹ́wọ̀n wọn yí ẹ̀ nígbà tó yọ̀bẹ̀ tó bá yọ anything ìṣó lásán tó bá mu dání àbí kó má bẹ́rẹ́ dání tó bá mu wọ́n á fi ẹ̀yìn ẹ̀ tí àgbá báyìí kẹ̀ù ni torí àtúgbọ́ tán ọmọ yín lọ jalè ó lọ ń gbowó lọ́wọ́ èèyàn yọ̀bẹ̀ síyàn ẹ sọ pé Genesis ló ṣe àbí Ìyábọ̀ Òjó ló ti ṣọmọ yín sí tó fi ń jalè kiri tó ń dójú tì ẹ̀yìn èèyàn mi ò ní gbà fáwọn pípọ̀ ẹ jẹ́ àmàlù ẹ jẹ́ mọ̀ nǹkan tẹ́ bá feel about this video ẹ bá wa share kó wọ̀ gbòòrò ayé ẹ má jẹ́ kó máa paint narrative tí ò kì í ṣe tọmọbìnrin yẹn fún wọn tuntun bẹ̀rẹ̀ ẹnu ọdún tuntun
She has done nothing to them. She has stayed on her lane, minding her business. Wọ́n á tún lọ drag ẹ síta. But ibi báyìí la máa wọ̀. Kò jẹ́ bó ṣe jẹ́. Have a wonderful day, guys. God bless you. Bye.